wa Hafiz Kantolo Talolo now gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé court ta lọ lánàá ó yàtọ̀ sí court ta lọ lẹ́nu this is the chief magistrate court níbi tí wọ́n ti kọ́kọ́ gbọ́ ẹjọ́ ẹ̀ ní on the 17th of August now bail yẹn la lọ argue lẹ́nu adájọ́ yẹn dẹ̀ lísìn sí wa ó lísìn sí àwọn ọlọ́pàá náà wọ́n ti wá àjọ kéèsì ẹ̀ sí next week fún ruling lágbára náà pé a máa gba béèlì Talolo now nítorí pé àwọn ẹ̀sùn tó fi kàn àwọn ẹ̀sùn tó jẹ́ pé lábẹ́ òfin they are bailable offences that's number one thing tí mo fẹ́ kẹ́ dì mú gbogbo ẹ̀sùn tó fi kàn ìbanilórúkọ jẹ́ ni ìpàdé àpòpọ̀ àti pé a fẹ́ da omi àlàáfíà ìlú rú gbogbo àwọn nǹkan tó fi kàn they are offences that are bailable adájọ́ yẹn náà dẹ̀ gbà pé they are bailable offences so ìgbàgbọ́ wa ní pé by next week Tuesday 19th a máa gba béèlì èèyàn wa Azeez Talolo ṣó ti yín the other case náà ta lọ lánàá just like bí a ṣe sọ lọ́yà ti sọ fún yín náà lánàá ti ṣàlàyé fún yín ta lọ ní upper area court wọ́n ní ká fáìlì fún formal béèlì ẹ̀ so ọ̀nà ti ṣí pé láti béèrè fún béèlì Talolo ṣó ti yín unlike before níta dẹ̀ gbé lọ sí court yẹn náà ní pé kò lè máa jẹ́jọ́ lọ́nà méjì òfin gan fàyè gbà it is sacrilegious and unacceptable that a defendant will be answering or answerable to two charges in two different courts same charges same set of charges same set of offences in two different courts nǹkan tá a gbé lọ sí court yẹn ni pé n tí ẹ gbé wá síbí ó ti wà ní ọ̀hún adájọ́ yẹn ò gbà wọ́n ní pé àwọn kéèsì àwọn ló kọ́kọ́ wáyé nítorí pé on the 11th of August ni wọ́n ti fáìlì kéèsì bíi àti pé àwọn gan làwọn ọ̀dà pé kọ́ lọ gbé wá láti Ìbàdàn nítorí náà kọ́ àwọn ní agbára láti try lẹ́yìn ẹ̀ làwa béèrè fún ìbéèrè làwa béèrè fún bail àwa ti béèrè fún bail àti ìgbónídùúró fún wọ́n dẹ̀ ti fún wa ní date pé ká file application wa ká wá mú rẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn ẹ jọ̀ọ́ mo fẹ́ appreciate yín in spite of all the provocation àti harassment a rí lánàá inú mi dùn pé you are highly tolerant inú mi dùn pé bí ẹ jẹ́ kí ìbínú àti ìrúgasókè látọ̀dọ̀ wa kí kó fa riot torí tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ lánàá kò ṣẹlẹ̀ kò dẹ̀ ju bó ṣe ṣẹlẹ̀ náà lọ ẹ ṣé gan mo dúpẹ́ thank you very much. Okay níbi tí ọ̀rọ̀ wa dé dùn yìí jẹ́ èsì àti rí pé on the 19th ni a fẹ́ gbọ́ nǹkan tí adájọ́ fẹ́ sọ fún wa nípa bẹ́ẹ̀lì bẹ́ẹ̀ni on the 20th dẹ̀ ni adájọ́ tàná tí àná mú fún wa bẹ́ẹ̀ni èsì kí láì dájú pé tá a bá fún ààrẹ tó bá di on the 20 yẹn kì í ṣe pé adájọ́ ọ̀tún 20 ló yóò tún fún wa ní another date pé òun náà ṣe wà tún kí òun lè tó gé títì ní. ṣẹ́rí torí ẹ̀ la ṣe pè wọ́n ní olúwa mi my lord agbára wọn pọ̀ òfin dẹ̀ ló fún wọn ní agbára wọ́n lè jókòó lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ ní lórí bẹ́ẹ̀lì tí ẹ apply fún wọn ẹ lọ mú onídùúró méjì wá tó nílé nílọrin tó ní gbogbo nǹkan báyìí kó lè fún bẹ́ẹ̀lì lẹ́sẹ̀kẹsẹ̀ n tá à ń pè ní bench ruling ó lè wáyé agbára wọn ka wọ́n lè ní ẹ padà wá ńjọ́ kejì excuse me wọ́n lè ní ẹ padà wá ńjọ́ kejì ẹ wá gbà ruling so èyí tí ó ṣe pàtàkì jù ní ti ọjọ́ Tuesday ti 19 yẹn ẹ jẹ́ ká gba bẹ́ẹ̀lì ẹ̀ ṣe pé nígbà tí a bá gba bẹ́ẹ̀lì tó bá fún wa ní bẹ́ẹ̀lì 19 tó bá di 20 àtẹ̀lé sọ fún ilé ẹjọ́ náà pa kóòtù di ọ̀dà wọn tá à ń sọ yẹn àwọn náà ti fún wa bẹ́ẹ̀lì lánàá wọ́n ti fún wa bẹ́ẹ̀lì lánàá in fact àti perfect bail in fact àti fẹ́ perfect bail ó lè wáyé bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan ẹ jẹ́ ká fi sí ọwọ́ Ọlọ́run k'Ọlọ́run ṣọ́ wa dìgbà náà lọ mo gbàgbọ́ pé tí wọ́n bá sá lọ lójú ọjọ́ kan lòtítọ́ máa bá ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ sáré dìímú ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. ìjọba bá wa mú ní ìbéèrè kan kó tó di pé a máa rán bẹ̀.
ìbéèrè yẹn mo dẹ̀ fẹ́ béèrè nítorí ti àwa táwa mí àti àwọn míì tó wá lánàá tí ò wálé ni àti àwọn míì tó máa tún fẹ́ wá darapọ̀ mọ́ wa ṣé nǹkan tá à ń sọ ń sìn yìí ni wípé tẹ̀ ń sọ fún wa ni wípé on the 19 àti 20 a ní ìjẹ́jọ́ ní bíbá ìtàkùn wà bíbẹ̀ kọ́ so that gbogbo àwọn èèyàn wa tó tún wà nílé lóko àtàwọn tó ń wò wá àtàwọn tó tún nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe gan tí ò tí ì darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe kí olúkálukú náà ó jẹ́ ká gbáradì ẹ jẹ́ ká túyàyà o mi ò lè wá kú ò lè joyè ilé bàbá ẹ̀ ẹ jẹ́ ká jà fún ẹ̀sìn wa ò jà fún ẹ̀sìn o ẹ̀sìn ló ń jà á fún wa Elédùà ló ń jà fún wa kí gbogbo aká lè jáde ní ọjọ́ náà ohun kókó ò lè ṣẹlẹ̀ o níwọ̀nba ìgbà tá a bá ti ń tẹ̀lé ohun irúnmọlẹ̀ àti ohun Elédùmarè nǹkan kò lè ṣe wá ẹ jẹ́ ká máa bọ̀ ẹ jẹ́ ká túyà ní ọjọ́ kìíní àti ọjọ́ kejì yẹn ní on the 19 and on the 20 ká wá kàtúyà káwọn náà rí wípé ẹ̀sìn ni wá ẹlẹ́sìn ni wá àkíńṣe ẹlẹ́sìn o ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ Yorùbá. nípa pé Tani bail warrant tí wọ́n ní ká lọ application wọ́n ní ká lọ kọ sílẹ̀ kó wà ní ìkọsílẹ̀. mo fẹ́ lérí fún wa pé ẹ máa bá gbọ́ kóòtù ní eléyìí ní ṣé ti wọ kóòtù báyìí. ó máa wọ kóòtù a ti prepare with the. ní àná nígbà tí gbogbo wáyà ti ń ṣẹlẹ̀ agbóhùn láti dọ́dọ̀ ọlọ́pàá wọ́n wá ní ká kọ bíi petition àti kọ́. ẹ pàtàkì ọlọ́yà wà náà. eléyìí fi hàn pé ní ọjọ́ ọdún 1920 a wà lábẹ́ security tó solid. ẹ ṣe ta ló fi ní sọ. He said they are going to buy.